Mo kí gbogbo wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí, gbogbo ibikíbi tẹ́ wà tẹ́ ní àǹfààní àti rí fídíò mi. Mo ṣe máa ń ṣayẹ ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni tí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín náà ni Ọláwálé ọmọ Ewéjẹ́. Máa ń sọ wípé bùwẹ́ mu bùwó ògùrọ̀, a ò ní gbọ́ kùwà àgùn nítorí pé a ò ní ṣàárẹ̀. Àtúndè mo mú wá lónìí. Mo fẹ́ kí gbogbo wa ká jẹ àǹfààní àtúndè. Oníṣègùn ni ẹni, babaláwo ni ẹni, àfáà ni nǹkan. Gbogbo ìwọ tó mọ̀ wípé ò ń yíwọ́ padà. Mo mọ̀ pé gbogbo wa la níṣẹ́ lọ́wọ́, ṣùgbọ́n fi ìkan kún kan, fi eléyìí kún èyí tó wà lọ́wọ́ ẹ̀. Ṣé kò fún lé láàbọ̀? Má kọ̀kọ́lẹ̀ lásán. Ṣé àtúndè yìí ó tú gbogbo ọwọ́ kọ́wọ́ kò lára. Ó jọ owó ojú ni ó wà jẹ́ ni ìrìn ẹlẹ́bọ lóògùn ní èpè ní ègún ìdílé mi. Pé wọ́n ti ṣépè fún èèyàn kan kò lè ṣoríire mọ́. Ègún ìdílé lu àtúndè. Ó wù mí lọ́kàn láti fi ilẹ̀ mi torí iṣẹ́ bàbá mi. Iṣẹ́ tí bàbá mi máa ń lò fáwọn èèyàn. Tí kọ́sítọ́mà bá ti dé, bàbá mi tó bá ti rí pé ìṣòro eléyìí ó pọ̀ díẹ̀, wọ́n á sọ pé wàá sùn mọ́jú tó bá ti dọ̀la kó tó máa lọ. Òun àtúndè yìí náà máa wẹ̀ fún lóru kílẹ̀ tó mọ́. Kílẹ̀ bá mọ́, gbogbo àwọn nǹkan yòókù tó bá wù wọ́n láti fún bí àjò tó wù kọ́ fún, wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fún láwọn àjò tó fẹ́ fún. Ṣùgbọ́n ṣínà yìí náà máa lò fún lóru mọ́jú. Ó wù mí lọ́kàn láti jẹ́ kí ẹ jẹ àǹfààní ẹ̀. Tó, kí làwọn èlò tí ẹ máa lọ bá mi wá? Ṣùgbọ́n kí ẹ tó lọ bá mi wá èlò, ẹ má gbàgbé láti subscribe. Mo yẹ máa ń sọ, ẹ like, ẹ comment, ẹ share. Ẹ like, ẹ comment, ẹ share. Ẹ subscribe, ẹ subscribe, ẹ subscribe. Ìpolówó òun ni àgúnmu òògùn. Ẹ subscribe to my YouTube channel. Bẹ́ẹ̀ ṣe ń ṣe, ọwọ́ tẹ́ fi ń ṣe kò ní gé dànù. Bẹ́ẹ̀ ni àkànlò ní wọlé tọ̀. Tó, àwọn nǹkan tí ẹ máa lọ bá mi wá rè. Ẹ lọ bá mi wá ẹ̀rù alamọ, epo ọ̀bọ̀ àti ọṣẹ àgàn. Ọ̀rọ̀ mi yé yín báyìí, ẹ máa bá mi ẹ fọkàn bá lọ. Egbò túdè, ẹ̀rù alamọ, epo ọ̀bọ̀, ó tán. Kò ná yín lówó kankan, kò ná yín lówó tó pọ̀. Ó wù mí lọ́kàn láti fún yín, láti yọ̀ǹda ẹ̀ fún yín. Ẹ wá gun, ẹ gun kó kúná dáadáa. Tó bá ti kúná dáadáa, ẹ wá gun mọ́ ọṣẹ àgàn. Ọṣẹ àgàn yìí lẹ máa lo odi wíwẹ̀. Wíwẹ̀ rẹ̀ alẹ́ lẹ máa lò, kò kì í ṣe ọ̀sán. Alẹ́ lẹ máa wẹ ọṣẹ náà, kò kì í ṣe ọ̀sán. Àkíyèsí ibẹ̀ ni wípé òkúta, orí òkúta lẹ máa dúró sí. Ẹsẹ̀ yín ò lè gbọdọ̀ kanlẹ̀ títí ẹ máa fi wẹ ọṣẹ náà tán. Ẹsẹ̀ yín ò gbọdọ̀ kanlẹ̀. Òkúta kò kì í ṣe blọ́ọ̀kù o. Òkúta ńlá, ọlọ ata tó ń lọ ata ńlá. Àwọn òkúta kwárì ńlá. Òkúta gidi ńlá, òun lẹ máa lò, kò kì í ṣe blọ́ọ̀kù o. Orí ẹ̀ lẹ máa dúró sí, lẹ máa ti wẹ̀. Ẹ bá ti wẹ̀ tán, ẹ wọlé lọ sùn, ó tán. Ó tán, ọwọ́ kọ́wọ́ ti lọ. Ó dohun ìgbàgbé. Ẹ ṣé, kẹ fún lé láàbọ̀. Títí dìgbà náà, títí dìgbà mí tá ó tún pàdé. Èmi ọmọ yín Ọláwálé ọmọ Ewéjẹ́. Mo sọ wípé ẹ má gbàgbé àti like, comment, share, ẹ subscribe. Ó dìgbà kan náà.